Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa, the baby of Odùduwà. Ẹ̀yin màmá mi. Ṣé mọ̀ pé Sunday Igboho ti máa sọ fún wa tipẹ́tipẹ́ wípé àwọn alágbára tó ní agbára ju òun Sunday ọmọ Adéyẹmọ Igboho lọ wà. Alágbára tó lágbára ju Sunday Igboho ti jáde o. Ojú ogun ti yá o. Kí lẹ dúró de, what are we waiting for? Àdúrà wa ti padà gbà o. Ọmọ Adéyẹmọ ṣàbá ń tẹnu mọ́rọ̀ yìí. A ní alágbára tó lágbára ju òun lọ wà nílẹ̀ Yorùbá. Kí ló dé tí gbogbo wọn ò jáde? Aṣọ́rò àwọn àgbà ló ń ṣe mọ́ wa lára wípé tó bá tásìkò àti iṣu ni fùrọ̀ máa là. So nísìnyí ó ti wá dójú ẹ̀sìn. Àwọn alágbára tó lágbára ju Sunday Igboho lọ. Wọ́n ti yọjú síta o. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́ ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀. Àwọn tó nífò tó lè kọ́nà. Alágbára eléyìí ò wọ́ ọmọ ogun o. Alágbára eléyìí kò wá ọmọ ogun 10 million o. Kò wá ọmọ ogun 5 million o. Ẹ bá mi máa fọ́ ètò yìí kí gbogbo ayé lè mọ̀ wípé a ti rí solution sọ̀rọ̀ wa ní Nàìjíríà, pàápàá nílẹ̀ Yorùbá. Èmi mọ̀ pé kankan làwọn kan máa ṣe ni wọ́n ní ṣe rú ẹ̀ mọ́. Ó dà pé kò rí tata dé ìsìn. Àwọn Fúlàní ti ṣe tí wọn ò ní ṣe mọ́ o. Inú ti bí àwọn alágbára lẹ̀ Yorùbá. Àwọn alágbára lẹ̀ Yorùbá ti ń gbórí wọlé wọn lójú ogun ti yá. Ojú ogun tí ò ní di pàǹkọ́ ọmọ ogun dání. Ojú ogun tí ò ní di arábọ̀. Ṣebí tẹ́lẹ̀ mọ́ ní àní nǹkan ọjà ni. Òun ni ó lè jẹ́ àfojú Fúlàní. Àní pùkúpùkúpùkú tá máa yìn fún wọn. Àlẹ́kọ̀ọ́ àtàkàrà. Àní provision. Ẹ̀yin ọmọ Yorùbá tata oríire dé, ẹ mọ̀ ju ẹ mọ̀ yọ̀. Àsìkò òmìnira ilẹ̀ Yorùbá ti dé. Ìrọ̀rùn ti dé, àlàáfíà ti jọba ní ilẹ̀ wa. Alágbára tó tó ìwà ilẹ̀ Yorùbá láti gbà yìí. Ni wọ́n pa kúkúrú, ni wọ́n pa gígùn. Lálágbára ṣe tí máa mọ́kàn ní ò sọ̀rọ̀. Eléyìí lẹ́nu ó gbádùn tán o. Ó ká màmá yẹyẹ. Kó má dàbí pariwo mi pọ̀. Ẹ jẹ́ àyùnbó ànábì. Kó má dàbí pé paparazzi mi pọ̀. Èmi náà kọ́. Ẹ mọ̀ pé bó ṣe ń pa wálẹ̀ Yorùbá èdùn mọ́ nínú. Ohun ìbànújẹ́ ní jẹ́ fún mi. Kò sí gbò bá jí tó ò ní gbọ́rọ̀ yàbúrú. Lẹ́ni eléyìí wọ́n tún ti gá ọkùnrin mi lórí. Abẹ́ tí gbọ́ yẹn. Ṣẹ̀bọ́kùnrin kan lọ́ṣìgé lórí tíṣà. Láṣẹ ń pariwo. Wọ́n tún ti fàdá gé orí ẹlòmíì tako. Ṣẹ́yẹ́ lè wọ́n ọ̀bẹ lẹ́ẹ̀mejì. Ẹ̀kọ́ ni wọ́n bẹ. Kò ṣe gbé sí social media. Kò ṣe ṣebí ìgbà tó tẹ̀ máa bẹ́rí tíṣà. Wọ́n gé. Wọ́n dẹ̀ ọ̀rá bá wa ọ̀rá cover ẹ̀ díẹ̀. Kí Facebook àbí YouTube tá bá fẹ́ gbé sí kọ́mà rẹ̀ jẹ̀ yẹn púpọ̀. Ó bá wa gé. Ó wá gbé sọ́tọ̀. Eléyìí wọ́n gbé àdá yẹn sókè lọ́wọ́ kan báyìí. Àfi pure ni wọ́n bẹ́ orí kúrò lọ́rùn èèyàn. Bí ìgbà téèyàn bá bẹ́gi ọ̀gẹ̀dẹ̀ lóko, téèyàn wá àdá tó mú dáadáa, tó gbélúgé ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ tún ṣe bẹ́yìn ọmọ Yorùbá mi o. Kò tún tọ́ síbẹ̀ o. Ìkan wọn ti lù yẹn fọ́ lójú, Boko Haram ni o. Àwọn 14 kan wọn ti kó wọn lọ sínú igbó o. Ṣé yí lọ́wọ́ ìbáyìí? Fídíò Boko Haram lásì mọ́ gbé wá, kẹ́ lè máa mọ bó ṣe ń lọ. Awareness tó ní agbára. Òun là á máa ṣe lọ́wọ́ ìbáyìí sí. Because àwọn people yẹn jẹ́ kó yé wa wípé ló bí ṣeré-ṣeré. Boko Haram jẹ́ kó yé wa pé ló bí ṣeré-ṣeré. Wọ́n wá ń ṣe kíni bá ṣe ń pariwo kan tá ṣe ń ṣọ̀fọ̀ àwọn kan. Bẹ́ẹ̀ làwọn Boko Haram tún ṣe mí. Bẹ́ẹ̀ lọ tún ṣe mí. Tá bá tó ń pariwo eléyìí. Ó tún ti ṣe lè. Nísìn báyìí sìn. Ó dà pé ìyè àwọn alágbára ilẹ̀ Yorùbá tí Sunday Igboho ti ń pariwo láti jọ́ yìí. Wípé ẹ̀yin mọ̀mọ́ mi, ẹ̀yin bàbá mi. Àwọn alágbára tó lóògùn jù mí lọ, tó lágbára. Tí wọ́n ní gbogbo ẹ̀jù mi lọ wà nílẹ̀ Yorùbá. Ẹ bá wọn sọ̀rọ̀ kan jáde. Ara ti wá ta wọ́n sí gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́wọ̀n ara. Ìkan lára wọn lẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn yóò. Kẹ́ gbọ́ báwọn ṣe máa lọ bá wa kojú Boko Haram. Wọ́n máa lọ bá wa mú Boko Haram. Àwọn ò tiẹ̀ nídìí ọmọ ogun. Ṣé mọ̀ pé bá GANI Adams ó láwọn ọlọ́mọ ogun 50 million. Ààrẹ jẹ́ àrómira. Ṣé mọ̀ pé ọmọ Adéyẹmọ ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ó ní kó ọmọ Adéyẹmọ lọ ṣọmọ ogun 50 million jọ. Ọmọ Adéyẹmọ sì ṣàwọn ọmọ ogun jọ. Bẹ́ẹ̀ lọmọ Adéyẹmọ sọ fún wọn pé kò lè tó báyìí. Nídìí àṣẹṣẹṣẹ lọ máa kó àwọn ọmọ ogun kiri. Nídìí àti sọ fún àwọn tó wà ní diaspora pé ó yẹ wálé o.
ẹ wá darapọ̀ mọ́ jagunjagun o ká tó fèsì àwọn people yìí a ní ẹ fún mi láṣẹ àbí bọ́ ọmọdé yẹn mo ṣe pariwo kọ́ nìyẹn ọmọdé yẹn mo ní nídìí gbogbo nǹkan báyìí nídìí pé àṣẹ̀ṣẹ̀ wá owó kan àṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ra àwọn ìbọn kan àṣẹ̀ṣẹ̀ wá àwọn ọmọ ogun jọ àwọn tó wà ní diaspora tó bá ní fọ̀tọ́ lè kọ́ná kọ́ máa darí bọ̀ wálé kọ́ wá darapọ̀ mọ́ ọmọ ogun Sunday Igboho láàní ìdí ẹ̀ ṣùgbọ́n ìjọba Nàìjíríà ìjọba fẹ̀mí ṣòfò àwọn ìka ènìyàn tó jẹ́ pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe wọ́n ní àfi kó lọ kọ́ ọmọ ogun 100 million jọ nísìnyí báyìí alágbára tó jẹ́ pé tí Tinubu bá kọ̀ lọ́wọ́ ẹ̀ báyìí sìn pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe lọ yìí ó dá mi lójú pọ́wọ́ kan ló máa wọlé ló máa gbá Tinubu ní kò lórí wọ́n ti jáde ó gbẹnu tán ẹ jẹ́ àjọgbọ́ ẹ bá ṣí ẹ̀ àti rí solution sí ṣòro wa lẹ̀ Yorùbá abẹ́ ń wò mí abẹ́ ń wò mí àti rí solution bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣe yí lẹ́yìn lè kékeré lẹ tí rí ẹni sùúrùjàre bá mi olótù kékeré lẹ ṣìrì ẹ ṣìrì nílá ẹ jàjọgbọ ẹ wá máa bá mi ṣí ẹ mọ láìkì ètò yìí o kọ́ máa bá bíríngì péjì wa dáhùn o bá mi Kọ́lá olótù mọ́gàjí ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ mi àti yín bá ń jà kó ṣe bí ọ̀rọ̀ tó wà lẹ́yìn o torí ẹ̀yin lẹ bá wa gbé alágbára ilé jáde o ẹ má rìpọ́tù péjì mi o ẹ̀yin tẹ́ ẹ wo ẹ bá ń bẹ bàbá mi Kọ́lá olótù sí comment section wọn ò gbọ́dọ̀ strike mi o bọ́bá strike mi gbogbo Ìbàdàn ni ó gbọ́ o wípé mọ́gàjí ìlú Ìbàdàn wọ́n ti nà ọmọ Ìbàdàn pa o òun ni o ẹ mọ̀ strike péjì mi o torí mo mọ̀ pé bọ́bá níta lẹ kórìíra jù lédi kéèmẹ èmi ò sì wá kẹ fẹ́ràn mi ṣùgbọ́n lè tẹ gbé wáyìí gbogbo ayé ló máa tún gbé lè pé ẹ ti bá wa wú wọn jáde o àwọn alágbára tó nífọ̀ tó lè kánná ńlẹ̀ Yorùbá bàá mi Kọ́lá olótù ti bá wa wú wọn jáde o ṣé mọ̀ pé iṣẹ́ títí wọn ní kọ́ máa bá wa tàn mọ́lẹ̀ sí ní àjò àwọn máa tàn mọ́lẹ̀ ni wọ́n á tàn mọ́lẹ̀ fọkùnrin wọ́n tàn ọlọ́ba ṣe lédi kí lọ́mọ burúkú ẹ wá mi rú ẹ̀rín mi yẹn yé mi ó lè má yé ẹ̀yẹ ṣàbẹ̀ mi ṣí ẹ bá mi láìkè ètò mo fi ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi gbogbo gbárùn mọ́lẹ̀ mo fi ọba onímájẹ̀bú bẹ́yìn ẹ bá like ètò ẹ bá kọ́mẹ́ǹtì ó ṣe pàtàkì ó ṣe kókó péjì wọn ò gbọ́dọ̀ lọ lọ́wọ́ yìí o a gbọ́dọ̀ máa create awareness o kò sí easy àti build the page ó yá bá mi ojú òní tì yín ìrìn yín pẹ́ ó yá ẹ bá gbóhùn sókè. ṣé tí a bá ti dáwọ́ náà tó jẹ́ kí èmi pẹ̀lú àwọn ìjọba kájíjọ tọwọ́ bọ ìwé àdéhùn nígbà míì akọni a máa ṣubú lójú ìjà torí pé Yorùbá máa dalẹ̀ tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ìyà ò ní jẹ ọmọ àti ìyàwó mi àtàwọn ẹbí mi. afẹ́fẹ́ lẹ́lẹ́ bá mi gbóhùn mi rò. ó yá gbé lọ. kíni bẹ́ẹ̀ ń gbò tí ń dún màwúrú mọ́ ni. alágbára ní bẹ́ẹ̀ ń gbó. kọ́ panijẹ bí ò sì panijẹ kọ́ má ṣe dún màwúrú mọ́ ni mọ́. ṣe rí lẹ́nujọ́ mẹ́ta yìí tí à ń ṣètò lórí ìtàgé yìí gbogbo àwọn tá a bá gbé wá ìbéèrè tẹ́ ń béèrè ni wípé àẹ́lẹ́ lágbára àwọn tí wọ́n wá yí wa po yìí àwọn tí àwọn agbébọn yìí ń kọ́ kí ni wọ́n ń ṣe sí wọn èmi náà ń bi wọ́n léèrè o mo wá rìnrìn mo débi wọ́n ti fodó òbúlẹ̀ jẹun mo pàdé alágbára kan bàbá sì ń sọ̀rọ̀ nípa àwọn alágbára lẹ́kìtì nǹkan ju nǹkan lọ o alágbára tí mo bá pàdé tí mo mú wá fún yín wọ́n dàpọ̀ ara wọn o wọ́n sì sọ bí iṣu ṣe kú àti bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ lénìí mo kí yẹn káàbọ̀. ẹ jẹ́ bá wa láìkè ètò yìí wọ́n gbọ́dọ̀ strike wa o. ẹ ṣeun bàbá ẹ máa wọlé o. bàbá mọ́gàjì bàbá ọlọ́run jẹ kẹpẹ́. àṣẹ. mímọ ṣe yí kò ní bí ọmọ ayé nú. àṣẹ. ẹ ṣe púpọ̀ mo ṣèbà ní ọwọ́ ọlọ́run ọba elédùn ọmọ rẹ̀. ìwọ làwọn mẹ́sẹ̀gì tó wọlé yìí ẹ má disturb wa ọ̀rọ̀ ńlá la gbé wa wọ gidi. àbáyé tí wọ́n ṣe lórí òtítọ́ mo ṣèbà yín mo ṣèbà lórí gbogbo àwọn wòlíì tó ṣe lórí òtítọ́ mo ṣèbà yín mo ṣèbà lórí àwọn gbogbo àfáà tó ṣe lórí òtítọ́ mo ṣèbà yín. ẹ wá ra face cream ẹ wá ra face soap ẹ wá ra body cream body soap mi ò lo filter o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa gbọ́ wa tí wọ́n sì mọ nǹkan tí mò ń sọ yìí ìlú ìpínlẹ̀ lọ́rọ̀ ni wọ́n ti bí mi lọ́mọ. ìpínlẹ̀ Èkìtì bẹ́ẹ̀ ni sà ìpínlẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ ni sà. bàbá tó bí bàbá mi akọni ní tí gbogbo ayé mọ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Fábùnmí Òkè
sọ̀rọ̀ nípa Ògèdèngbé ọmọ Agbógungbòrò àwọn pẹ̀lú bàbá tó bí bàbá mi tó jagun ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Tí a jọ jagun kí ìjì. Fọ́tò wọn wà ní pálọ̀ bàbá mi tó wà ní ọwọ́ mi títí di èní tó sì wà nínú ilé mi. Àjọ sí pé bàbá yín náà lóògùn afẹ́ o. Bẹ́ẹ̀ ni sà. Kábíyèsí olódùmarè. Èmi gbọ́ káwùdà. Bàbá tí mò ń sọ̀rọ̀ nípa èyí sà. Èèbà. Jagunjagun ni òun ni wọ́n ń pè ní alárẹ̀mọ ti ìlú Ìpólẹ̀ Ìlọ́rọ̀ Èkìtì. Ọdún tí mo jẹ oyè bàbá ló pé 70 years tí bàbá yẹn jáde kúrò láyé. Kábíyèsí olódùmarè. Ọdún tí mo jẹ oyè ọdún yẹn ni mo wọ 50 ọdún ló pé 70 years tí bàbá yẹn jáde kúrò láyé. Bàbá ti gan. Bàbá tó bí bàbá mi ní sà. Wọ́n ní bàbá yín lọ lórí gbogbo aláwo ní. Àwọn tó dájú dáadáa ni bàbá tó bí mi lọ́mọ ṣùgbọ́n bàbá tó bí bàbá mi àwọn tó ń gbé àwọn mì ní sà. Bàbá tí wọ́n láwo ti gbá tó wo ń gbé mi. àwọn mì kò sẹ́ni tí ó mọ̀ wọ́n oògùn tí ó bá jẹ́ ewé ẹgbẹ́ rẹ̀ ní òkùnkùn òpé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yà gbà ṣe máa sọ nìyẹn. Bàbá tí mò ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ ẹni ọ̀rọ̀ tí ó bá dàyàn lójú lè yàn ò lè sọ ní orí afẹ́fẹ́. Nígbà tí èmi tí ẹ̀ ń wò níwájú yín ní ọ̀sán yìí tó fẹ́ wá sílé ayé bàbá torí pé ìyá tó bí mi lọ́mọ ọ̀dọ̀ ìyá tó bí mi lọ́mọ àti bàbá mi ni bàbá yẹn gbé títí tó fi kú ìyá mi tọ́jú ẹ̀ ó farasin bàbá mi tọ́jú bàbá wọn ó farasin bàbá yẹn wá sọ fún bàbá mi ní ọjọ́ kan ó ní ọlákẹ́yìn ni wọ́n pè wá tó bí lọ́mọ ó lóun padà bọ̀ wá sọ ọjọ́ fún ọ ìgbà yẹn wọn ò tí ì paláyè pé wọ́n fẹ́ bí ọmọ kan. Ó lóun bọ̀ wá Bẹ́ẹ̀ ni sà. sọ́jọ́. Àwọn ọmọ ní lóòótọ́ wá padà wá sọjọ́. Ó tó di pé wọ́n bí èmi fẹ́jú ìgbé ọmọ Lákàyè. Àwọn alágbára wà lẹ́yìn Yorùbá Bàbá o. tó bí èmi lọ́mọ òun ni bàbá rẹ̀ ni wọ́n pè ní Alárẹ̀mọ Èkìtì bàbá tí mò ń sọ yìí ó jẹ́ èèyàn tó mọ ara níwọ̀nba. Bàbá Alárẹ̀mọ. Ẹ jẹ́ kí first screen mi wọ̀nyí. Sí èdè bàbá tí wọ́n ṣèrè rẹ̀ roundabout. Òun ní bàbá. Èrè gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni bàbá kò sẹ́ni tó mọ òdú ni wọ́n tí wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko. Bàbá yìí jẹ́ èèyàn kan tó jẹ́ pé láti ọ̀gùnrán ọwọ́ báyìí ló ti ya gbogbo àwọn ewé tí wọ́n fi ń ṣe ògùngùn pẹ̀lú gbogbo àwọn kan tí wọ́n ń lò fún ògùn gbogbo ẹ̀ ló yà sí ara gẹ́gẹ́ bí àwọn ọmọ ayé ìsìn tí wọ́n ń pè pé wọ́n ya tàtú sí ara. Ṣé tàtú ti wà láyé ìgbà náà? Àbáṣọjí ni wọ́n ń pè é ní ayé ìgbà My yẹn. face soap. Ó wà lára ìyá tó bí èmi gangan lọ́mọ. Gbogbo nǹkan tí bàbá yẹn yà sára bàbá ìgbà tó tó àkókò tẹ́mi tí mò ń bá yín sọ̀rọ̀ ìfẹ́ wá sílé ayé. Gbogbo nǹkan yìí ló bá mi wá sílé ayé ọjọ́ tí bàbá mi gbọ́ wípé òun mọ̀ bí ọmọ tí gbogbo àwọn èèyàn wá pé kó wá wo ọmọ tó bí. Instead ló yẹ kí bàbá mi máa yọ̀ bàbá mi sun ẹkún ni wípé bàbá òun ṣé wọ́n lé yín kúrò lọ́rùn ní tẹ́ fi padà wá sílé ayé. Nígbà tí ẹ kọ́kọ́ sọ̀rọ̀ fún mi, mo ní ó dàbí arrangement. Ẹ má bínú, mo ti ní kọ́sítọ́mù ẹja sáyé pọ̀. Mi bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀dà bàbá tí èrè rẹ̀ bàbá Alárẹ̀mọ tí wọ́n ní èrè rẹ̀ gàgàrà roundabout. Ẹ má bínú. Ipò wo lọ́wọ́ àti àti ń fa díẹ̀ lọ bọ́ lọ́dọọdún tí wọ́n mẹ́ràn tí wọ́n máa díẹ̀. Ẹ ṣeun bàbá kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ akíkanjú jagunjagun ni wọ́n àwọn òpó tó so ilẹ̀ Yorùbá dúró ni bàbá tí mò ń sọ yìí àwọn pẹ̀lú Fábùmí Òkèmẹ̀sí 5 and 6 ni wọ́n àwọn pẹ̀lú Ògèdèngbé ọmọ Agbógungbòrò nílùú Iléṣà 5 and 6 ni wọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni sà àwọn akọni tó dúró ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n múlẹ̀ níjọ́ tí èèbó dé tó lòun wọ́n parí ogun. Bẹ́ẹ̀ ni sà bàbá wọn tó dúró ni bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dúró ní ọjọ́ yẹn. Bàbá tí mò ń sọ̀rọ̀ nípa èyí akíkanjú tó dúró ogun ni tí ò kì í bẹ̀rù ogun. Pẹ̀lú gbogbo agbára tẹ́ ẹ wá dogun tọ́jẹ́ kàràmù agbára yìí. À ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì. Kàràmù agbára. Gbogbo yín ẹ̀yin alágbára ẹ káwọ́ gbéra nípa tàwọn ẹ̀yin Boko Haram. agbénipa àwọn agbébọn bẹ́ẹ̀ yẹn bá ń bọ̀ lọ́dọ̀ yín bẹ̀ tí èèyàn gbọ́dọ̀ gbéra kó ń bàdàn lálẹ́ kó pò ń bọ̀ àbáyín lẹ́kìtì ẹ̀rù ọmọ bàyàn bẹ́ẹ̀ yẹn wá sẹ́kìtì náà bílẹ̀ bá ti sújù wọ́n mọ̀ pé ẹ lọ gbò tẹ́ẹ̀lì o ẹ lọ gbò tẹ́ẹ̀lì ẹ mọ́ fà lẹ́rìn o kí lẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo oyún. Ẹ ṣeun kábíyèsí Ọlọ́run jẹ́ pẹ́ láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ bàbá gbogbo àwọn ọmọ Yorùbá ló ń wò wá pẹ̀lú àwọn elédè mìíràn àwọn tá à ń sọ yìí àwọn bandit tá à ń sọ yìí àwọn agbẹnipa tá à ń sọ yìí wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni kò sí rọ́mẹ̀. Ẹ má sọ pé ọ̀rọ̀ tí mo sọ ẹ má sọ pé bóyá ọ̀rọ̀ eré ni o. Bàbá ewé bò ó. ọ̀kadà dígboro táwọn ọmọ bá gbọ́ ọ̀kadà dígboro ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń gbé wọn nígboro tọ́jú ìgbowó lọ́wọ́ wọn wọ́n ti yí gbogbo ilẹ̀ Yorùbá ká. Bàbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan ohun tèmi jogún bá ní ayé ni mò ń sọ tó lè dá èmi lójú tí mo mọ nǹkan tó wà lọ́wọ́ ti tèmi lèmi sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá. Tó dá yín lójú. Tó dá mi lójú dáadáa tíjọba bá lè sáyìn kájọ kí owó sí ìwé báyìí. Bàbá
láwọn tá ń sọ ìwà bàbá ó dá mi lójú èmi ò wọlé lọ tọ̀ wọ́n pẹ̀lú ọwọ́ agbára tá a jogún bá lọ́wọ́ àwọn babaláwa máa jagun máa ṣẹ́gun máa kẹ́rù wọlé gẹ́gẹ́ bí àwọn tó yà mí wá sílé ayé. ẹ bá wa ṣí ẹ o ó ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ ṣetán láti lọ kojú wọn bàbá. omi kékeré mà kí n rẹ lásì yọba ń sọ̀rọ̀ àwọn ará bí èké máa ń ṣèbọn ṣàkàbùlà ẹlẹ́tù àtàyà bàbá àbí ń dáhùn òye yìí ni ìjọba gan-an mọ̀ bẹ́rí fún wọn àwọn tẹ́ ẹ lẹ́fàá yín kalẹ̀ yìí ọlọ́run má sọ kó lu ẹ̀ má sọ̀rọ̀ rẹ̀ di jésù tó kú sórí igi àgbélébùú o. àwọn tá a sọ̀rọ̀ nípa àwọn yìí ìbọn tó ń bẹ lọ́wọ́ wọn ni Ògún ni àwọn amorúkọ tí ìbọn jẹ́ amorúkọ tí ìtù ń jẹ́ amorúkọ tí àhàyà ń jẹ́ láì sí àhàyà àti ìtù ìbọn kankan ò lè ṣiṣẹ́ ohun tó dá èmi lójú ni sà. á dà fún yín. ọdún 16 tán pè ní 16 years ni mo fi ṣiṣẹ́ fàyàwọ́ lọ́nà Kòtónú kọ́sítọ̀mù ò gba mọ́tò ní ọwọ́ mi ní ọjọ́. gbogbo yín ṣe bá wá ṣiṣẹ́ fàyàwọ́ báyìí olóyè náà ṣe fàyàwọ́. Anyway kí ló ti pẹ́ báyìí náà Báńkọ́lé òun náà ṣe fàyàwọ́ ẹ̀yin náà tún ṣe fàyàwọ́. ìbọn tá à ń sọ̀rọ̀ nípa èyí bàbá ohun tó dá mi lójú tí mo sì ń sọ lójú yín ni pé báwa ò bá dalẹ̀ ìbọn ò ní kankan ṣe pẹ̀lú èmi pẹ̀lú gbogbo àwọn tí mo bá kó sọ̀dí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá dalẹ̀. bẹ́ẹ̀ni sà. àti ṣe é mọ̀ pé nìkan dalẹ̀ àbẹ́ nìkan ò dalẹ̀. ẹ ṣeun bàbá Yorùbá sọ wípé ọjọ́ tọmọdé bá múlẹ̀ lọ́mọdé máa mọ̀ ọmọdé ò kì í mọ ọjọ́ tó dalẹ̀ bàbá kò ń ṣe bí irú wa torí pé èmi ti mọ òtítọ́ ó dàbí pé ọ̀rọ̀ Bíbélì tó sọ wípé nígbà tí wọ́n bá mọ òtítọ́ pé òtítọ́ yóò sì sọ ẹ́ di. àdá fún yín jáde babaláwo náà tún kó ti Bíbélì ó yá. ohun tèmi ò mọ sáfún ni àkọ́kọ́ ohun tó pè ní ọ̀dàlẹ̀ bàbá ó dàbí pé inú ẹgbẹ́ àwo tèmi wà nísìnyí olórí lèmi jẹ́ wọ́n fi mí jẹ ọba ìṣègùn wọ́n fi mí jẹ olúwo lẹ́yìn alárẹ̀mọ tí bàbá mi jẹ́ torí wọ́n rí mọ̀ pé àwọ̀ tí ò bá ti kájú ìlú yíya ló máa ń ya wọ́n rí pé mo kájú ẹ̀ náà ṣe fi mí sí àwọn ipò yẹn ohun tí mo fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé kán jẹ́ kí èmi pẹ̀lú àwọn ìjọba kájíjọ tọwọ́ bọ ìwé àdéhùn torí pé nígbà míì akọni a máa ṣubú lójú ìjà. ẹsẹ̀ ní ṣubú. ohun tó dá mi lójú tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá kábíyèsí ìyà ò ní jẹ ọmọ àtìyàwó mi àtàwọn ẹbí mi orúkọ mi ò sì ní parẹ́ títí láéláé tẹ́ bá lọ sí ìlú òkè mẹ̀sí nísìnyí ẹ mọ orúkọ Fábùnmi orúkọ rẹ̀ ò parẹ́ bàbá tí tèmi náà bá rí bẹ́ẹ̀ èmi náà mi ò bẹ̀rù. ẹ bẹ̀rù ọkàn mi balẹ̀ dáadáa. ìwé tíjọba ó ṣe ìwé wo ni wọn ó ṣe fún yín. bàbá ìwé àdéhùn ni wípé wọn ò tọ́jú ọmọ àti ìyàwó tí wọn ò sì ní jẹ́ kí orúkọ ti tèmi kó parẹ́ títí láéláé. ẹ ní kú. fún ìdí kan ẹ béèrè pé kí ni ìdí náà. kí ni ìdí ọ̀hún. ẹ̀rù Yorùbá máa ń bà mí torí pé Yorùbá máa ń dalẹ̀. Yorùbá máa ń dalẹ̀. bí Yorùbá lẹ́yìn náà. bàbá Yorùbá ni mí. Yorùbá ni bàbá kọ́ lọ lóòtú náà. kábíyèsí ẹgbọn fábùnmi tá a sọ̀rọ̀ ẹ títí láláì tí orúkọ yóò parẹ́ ní òkè mẹsí Yorùbá ò dalẹ̀ wọn ni. àtògèdègbè Iléṣà àti ògèdègbè Iléṣà ọmọ agbóhùngbòrò àti pọpọpọ lójú ogun. àtàrẹ látòsà Ìbàdàn náà. àtàrẹ látòsà àti ìlú Ìbàdàn níbí Yorùbá ò dalẹ̀ wọn lórúkọ wọn ò fi parẹ́. ọtọdún mélòó tẹ́ ti múra ogun lẹ̀ tí pé ẹ kojú àwọn ará bí ẹni kékeré mà kẹ́ńtẹ́ ń sọ yìí. owó Nàìjíríà ìtọ́jú sú mi o. ogun Ìgbò ló ṣe tó ìmúra ogun Ìgbò ló ṣe tó. kò sí ẹnìkan sọ̀rọ̀ kan lójú mi lọ́jọ́ kan. ogun la fẹ́ jà Nàìjíríà sí kò ń ṣogun bọ́ ogun la fẹ́ jà o. ìrìn òru ò bà mí lẹ́rù èmi ò kí sọmọ ojó jagunjagun làwọn baba ńlá tó bí èmi lọ́mọ agbára wọn sì wà lára mi tó sì ń bẹ síbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ dẹ́ mi lójú dáadáa kò sí tàbí tèmi ò kì í rìn bàbá àwa ti ń múra ogun sílẹ̀ torí pé gbogbo nǹkan wọ̀nyí ni Ifá ti sọ tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwa ti mọ̀ tó dẹ́ mi lójú ohun tó dẹ́ mi lójú tí mo sọ lọ́wọ́lọ́wọ́ ni pé tí àwọn ìjọba bá sọ wípé ó yá lọ́wọ́lọ́wọ́ pé ojú ogun yá ní kòríta tí mo wà yìí tẹ́ bá lè ti ọwọ́ bọ ìwé tí mo sọ yìí bàbá ọkàn mi balẹ̀ tí wọ́n bá ti gbà wípé kí n mú kíní àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. ẹ wà lọ lé lọ rè múra àbí. bàbá kò ní ní pé mò ń lọ ní ìkórìtà bíi tí mo wà yìí mo ti ń lọ nìyẹn. láì bọ́ bọ́ ogun kankan dání. àbí mo wà tó dá mi lójú. ẹ gbéra láti bí pé tí wọn bá ń wò wá láìfù bí wọn ṣe ń wò wá ìgbà olùgbèjà mẹ̀kúnnù dé o kí wọn wá dé pé wọn fẹ́ kọ́wọ́ yín bọ̀ wé. bàbá tí wọn bá ti ọwọ́ bọ ìwé pẹ̀lú mi kájọ ti ọwọ́ bọ ìwé bàbá kò nídìí pé mi ṣe ń lọ lé pẹ̀lú ohun tó wà lára ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà á nì ohun tó dá mi lójú ni ẹ̀bẹ̀ kẹ́tí mo máa bẹ̀ wọ́n ni pé kọ́ jẹ́ kí n mú
àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. àṣẹ kí ni àṣẹ ẹ̀dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí. bàbá ẹ̀dán tó wà lọ́wọ́ mi òun ni mo jogún bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi lọ́mọ. ó kú bàbá mi pé ìyàwó rẹ̀ ó bí ọmọ kan o ọmọ tó ń bọ̀ láyé òun ni kẹ́ tọ́jú kíní sílẹ̀ fún àti kékeré ti yọ̀dá kíní fún mi. ṣé ẹ̀dán tí alárẹ̀mọ lò lọ. òun ni alárẹ̀mọ ń lò ní ayé ìgbà yẹn bàbá èmi tó jogún bá ogún kan so tí mo jẹ lọ́wọ́ wọn lélẹ̀ tó ti dá èmi lójú tó ju mọ́tò àti ilé lọ. bàbá fẹ́ lò ó ní ìsìn. ẹ má béèrè yẹn bá mi tó má díje mi àti yín nìyẹn. ẹ ṣeun bàbá ó dá ibi tá a wà nísìnyí kádé ní gbogbo ẹnìkan ṣe gìràgìrà nísìnyí kó lóun wọlé àbí kí ẹni tèé ṣẹlẹ̀ bàbá ẹ̀mú múná tó bá ti ní kárí ìhun la máa rí ẹni tó bá ti ní ká má rí ìhun ẹnìkan ò ní rí ohun tó dá mi lójú ni ẹja máa tẹ̀síwájú. àìntẹ́ ń wí ni pé ẹni bíi àjàbù àbẹ́ ẹni bíi àfẹ́ rí àbí àwọn. màá mi Kọ́lá ó ti máa ń fàjẹ́ mi nínú. àìmọye ìdójúkọ tójú mi ti rí ẹlẹgbẹ́ náà. bàbá èrè ọmọdé ni gbogbo nǹkan tá à ń sọ yìí. àpàjì ń kọ́. bàbá àpàjì tá à ń sọ̀rọ̀ nípa yìí gbogbo bó ṣe jẹ́ kò sí kankan tí ò yé àwa nínú ẹ̀ ohun tó yé mi nítorí pé ilé àwọn náà ti bí wọ́n fẹ́ yẹ mi. irú àwọn àṣẹ dantẹ́ mú lọ́wọ́ iṣẹ́ wo ni máa ń ṣe pé tẹ́ ẹ bá fẹ́ lò ó lójú ẹsẹ̀ pé a mọ̀ pé àṣẹ dán yóò iṣẹ́ tí máa ṣe nì. ẹ ṣeun bàbá tí kinní bá wà lọ́wọ́ mi ohun tẹ́ wó lọ́wọ́ mi bàbá ohun tó jẹ́ kí n fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ ni wípé torí àwọn obìnrin torí ẹlòmíì tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ òun làwọn òṣè fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. wọ́n lè kọ́lé fàṣẹ dán yìí. bàbá ilé ọ̀wọ̀ wọn ló ní yàrá ọ̀wọ̀. bàbá ó ní yàrá inú àpótí tó dára dáadáa ni mo máa ń fi sí ẹnikẹ́ni ò kì í fi ọwọ́ kan yàtọ̀ sí èmi nìkan ṣoṣo. ajá sí pé tí ń wò wá yìí irú túwo lè fi pa fún ọ pé àwọn tí ń wò wá yìí pé wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀dán àṣẹ ẹ̀dán tó wà lọ́wọ́ yìí. bá mi. kí ni irú tú tó lè pa lójú wọn. ẹ̀dán tẹ́ ń wò lọ́wọ́ mi yìí kábíyèsí àṣẹ ohun tí mo lè lò fún ohun tó pọ̀ ni a máa tú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. kọ́sọ́mà tún ti dé. bó ṣe wà yí báyìí kódà bàbá hi. ẹ jẹ́ kí n fi ẹnu kan nígbà mẹ́ta àṣẹ ti kún. yes sir ẹ jọ sá 1 minute. ẹni pẹ̀lú ohun tó ń bẹ lọ́wọ́ mi tó sì dá mi lójú tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́rìí sí agbára Elédùmarè lórí rẹ̀. ẹ má bínú ẹ já ọ ti ń pa olùgbò ń gbá ohun tí èwe ayé bá ti wí òun ni ẹgbàrún máa ń gbà tàjẹ́ ló máa ń ṣe nídìí ìtakẹ́sẹ́ ló ń ṣe láàjọ òwe tìjúbèrè ló ń ṣe láàjọ àwọn ẹranko bẹ́ẹ̀ yẹn wájú bá ti gé ẹran ṣẹlẹ̀ rìn kòkè máa ń gbà ẹ̀dán báyìí ló ń gbẹ̀yìn Òṣùgbó ayé ló gbẹ̀yìn olóko gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣíà prógámù ní ọ̀sán yìí tẹ́ ẹ bá wa láìkì ẹ̀ tẹ́ ẹ ṣíà ẹ̀ mo wúre fún yín lọ́jọ́ tí lónìí ẹ gbẹ̀yìn ọ̀tá ilé ẹ gbẹ̀yìn ọ̀tá ilé. àṣẹ o. ẹ bá wọn máa ṣe o. àkóso bó tilẹ̀ kórí tí gbogbo ayé bá kígbe pé ó lé kò ní lé mọ́ yín kò ní lé mí ẹbí yín. àṣẹ o. ó dá tí ẹ bá gbàgbọ́ tẹ́ bá wa ṣíà prógámù yìí ibi tẹ́ ẹ̀rọ kò rí sí àti ibi tẹ́ ẹ̀rọ kò rí sí kí ilẹ̀ òní kó tó sún mo pálásẹ̀ fún yín ẹ lọ pàdé àánú lá. àṣẹ o. èmi náà ti sí ẹ mo ṣe gbé wá àṣẹ. mo wúre fún yín tàṣẹ lọ́jọ́ máa ń yọ tàṣẹ lọ́rùn ràn iná ọjọ́ kò kí ń yọ kójọ tiẹ̀ lábọ̀ ní gbogbo ìgbà tí ẹ bá lò láyé ọmọ aráyé ò ní dẹ̀ mí yín lójoojú. àṣẹ Èdùmàrè. àtẹ́lẹwọ́ gàgà ire ló máa fi ń gbà ọwọ́ yín méjèèjì ẹ ó fi gbàdé owó ẹ ó fi gbàdé ọmọ ẹ ó fi gbàdé àlàáfíà. àṣẹ o. àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ fún yín ọmọdé bá ti rí ọṣẹ alọ́ṣẹ́ ẹgbẹ́ sàmì àmì lọ́wọ́ ìjọba fi lè dúkẹ́ sí i. mo wúre fún yín lọ́jọ́ tí ó ní ẹ ò wá ní fi ìnira lò gbà bàbá ẹ máa tẹ̀síwájú. Àdá fún yín jáde. Ẹ jẹ́ ṣí ẹ̀ ó dà mo ti gbọ́. Ó bá wí ìtẹ́kojú di bàbá o. Ogún pọ̀ o. Ṣé gbogbo ntọ́ bá wà lọ́kàn wọn kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàṣẹ. Kọ́ máa ṣe àdúrà kọ́ máa ṣe àṣẹ. Etí tó bá sì ti gbọ́. Bàbá àṣẹ ti gún dáadáa ti dé bá ire ti dé bá ìbùkún ti dé bá ikú ọdún ti yẹ kó lórí àrùn ọdún ti yẹ kó lórí ẹ yóò dẹ́gbà bí abo nìkan ṣe ojú kan àdúrà náà ni wọ́n máa fi ṣe àbí iṣẹ́ wo ló tún ní. ẹ wò bí mo ṣe fi ṣàdúrà ní ẹ̀kan tá a bá fẹ́ yí padà fún ìdàkejì a tún yí padà bí eléyìí ẹ rí i pé bí mo ṣe mú lọ́wọ́ ìbáyìí sí ó ti jẹ́ àfọ̀ṣẹ́ lójú gbogbo àwọn èèyàn. kábíyèsí Olódùmarè. kábíyèsí tá a bá ti yí padà bí eléyìí ó ti di nǹkan ńlá o. eré ò sí bẹ́ẹ̀ àwàdà ò sí bẹ́ẹ̀ tá a bá tún fi kẹrun tá a bá tún fi wúre tá a bá fi ṣẹ́ èpè kábíyèsí gbogbo ohun tá a bá sọ tìmọ́tìmọ́ ni wo àgbo máa mọ́. ẹ má ti ṣe tìmọ́tìmọ́ ní iná. ẹ má bínú ẹ lójú ogun náà bàbá. ẹ ṣeun sà kò ṣeré ní bẹ́ẹ̀ rárá ohun tó dá mi lójú ni tá a ti fi tó ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe a ti fi ṣàdúrà fún èèyàn lórí afẹ́fẹ́ lórí fóònù bí eléyìí bàbá tí ayé ẹni yẹn sì dáa tó fi ọkọ̀ ta wá lọ́rẹ. kábíyèsí Olódùmarè bàbá o bàbá ń sọ̀rọ̀ nípa alárẹ̀mọ gbogbo èèyàn lọ́mọ bàbá yín lẹ́kìtì. bẹ́ẹ̀ni sà. àwọn
iṣẹ́ rere agbára John ni ẹ sì lẹ́ẹ̀ṣẹ̀ tán láti fara yín kalẹ̀ bí ìgbà Jésù. Ohun tó dá mi lójú dáadáa láti fara mi kalẹ̀ bí ìgbà Yorùbá. Bí ìgbà tí Jésù bá fara rẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ ni sà tó dá mi lójú torí ohun tí mo mọ̀ nípa ìdí tí mo fi sọ wípé káwọn ìjọba bá ṣe tán láti kí ọwọ́ bọ ìwé torí ọmọ àtìyàwó mi ni kò ń ṣe torí tèmi. Bó lẹ̀ ṣe máa ṣe ètò ìgbésí ayé àwọn a máa pè yín bàbá kò gbowó kò gbòbì bàbá kò gbowó kò gbòbì bó lẹ̀ ṣe ń rí ìgbésí ayé yín lò ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì lẹ gbé wá ní ìsìn ẹ láwọn sàbẹ́ bíi 8 10 tí ń tẹ̀lé yín ọ̀tọ̀ ní bọ́ọ̀sì tí wọ́n gbé wá lọ́tọ̀ ṣé àwọn jagunjagun yín náà nu àbí àwọn wo ni tí àwọn aláṣọ funfun tí wọ́n kúlẹ̀ kẹ̀bọrùn. Ẹ ṣeun kábíyèsí gbogbo àwọn tẹ́ rí yẹ àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ni ọkàn mi balẹ̀ ọ̀rọ̀ ti tèmi ò nídìí pé mi kó jagunjagun àbẹ́mi kó ọlọ́pàá àbẹ́mi kó kinní kan rìn bàbá ohun tí ó wà lọ́wọ́ mi yìí ó ju ọlọ́pàá ó ju sójà lọ lójú ti tèmi tó dá mi lójú dáadáa. Ṣé n táwọn ni pé tí a bá mọ́kọ̀ sọ́jà kí wọ́n lọ já yín sínú igbó Sambisa bàbá tí wọ́n sì juwọ́ sí yín. Bàbá máa pa kúkúrú máa pa gúngún ohun tó dá mi lójú ni kódà máa tún gba ìbọn lọ́wọ́ wọn máa tún fi ṣe bẹ́ẹ̀ wá fún wọn. Ohun tó dá mi lójú ni ìṣẹ̀ṣẹ̀ ṣì wà bí ayé ti gbà á nìṣà. Àwọn ọ̀dàlẹ̀ làwa ń bẹ̀rù ohun tó dá mi lójú sà tíjọba bá ti ọwọ́ bẹ̀wé mo sì tún sọ èmi rẹ́dì Yorùbá nídìí láti múra ní àkókò tá a wà yìí bàbá ẹni tó bá nídìí tó bá nílò èmi alárẹ̀mọ láti di pé kóun náà dira bàbá ẹni kó pè mí ní ẹ̀yìn ètò àbí kó mẹ́sẹ̀gì náà bà mí. Àwọn nǹkan àdìrà arú èwo. Bàbá oògùn ayẹta wà oògùn òkígbẹ́ wà àfẹ́ẹ̀rí wà gbogbo àwọn nǹkan tí àwọn bàbá wa ń lò láyé ìgbà ni gbogbo ẹ̀ ló sì wà lọ́wọ́ wa tó dá mi lójú. Orí afẹ́fẹ́ gbangba lẹ máa ń bàbá sọ. tó bá dá yẹn lójú ni kódà ẹni gan tó bá tún wá bàbá kó tó di pé máa yọ̀ọ̀dá ẹ̀ fún á tẹ́sítì ẹ̀ lójú títí ẹ̀. Bẹ́ẹ̀ ni sàròhun tó dá mi lójú ni. Ẹ tẹ́sítì ẹ̀ wò. Á tẹ́sítì ẹ̀ wò. Ṣé lára ara yín àbí. Àwọn ní tẹ̀sẹ̀ ní ara torí ẹ̀rú lè máa bà á bàbá èmi lè gbà kán tẹ̀sẹ̀ lára ti tèmi. Tí ò bá wá gbà pé kó rí bẹ́ẹ̀ máa ní pé kó mú owó kalẹ̀ kára ẹran àbí kí mú kan lára àwọn ẹran tí mò ń sìn á fi sẹ́yẹ̀ kọ́ wọn lọ́rùn máa ní pé kán yan ìbọn sí bàbá kò ní ṣiṣẹ́. Bàbá ìbọn sákàbù làwọn kan kí wọ́n gbé bí ìbọn táwọn ọlọ́pàá ń gbé lọ́wọ́. Ìbọn ọlọ́pàá tún kéré bàbá mi Kọ́lá ìbọn Boko Haram yẹn gángan nìbọn. Olóyè ọdún tí mo sọ fún yín pé mo lò lẹ́nu iṣẹ́ fàyàwọ́. Bàbá gbogbo iye ọdún tí mo lò gbogbo ọmọ tí àkàrà bá ti kó lọ sógun ló máa ń kó wálé. Mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ ni. Ṣé ìbáṣakabùlà làwọn kan sọ máa ń lò ní ọ̀nà bọ́dà? Ó ti tán. Ẹ jẹ́ ká kó lórí gbogbo láyé bẹ́yẹ. Ìntẹ́ wa lè gbé lọ́wọ́ yìí. Bó lẹ̀ ṣe ní da ẹsẹ̀ ẹran pọ̀ mọ́ téèyàn bó lẹ̀ ṣe ní ṣe fún àwọn olè àtàwọn ọmọ tí ojú wọn wà ń ta láyé ìsìn bó lẹ̀ ṣe ní da ẹsẹ̀ ewúrẹ́ àtẹsẹ̀ èèyàn papọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe tán láti wí pé ká di ara fún òun kóun di akọni bàbá á gbé fún wa nídìí ògùn á gbé fún wa nídìí èṣù àti ẹ̀dàn tó ń bẹ lọ́wọ́ mi tó bá ti rẹ́dì bàbá mo ṣe tán láti ṣiṣẹ́ ìfún láti pé kí n búra fóun pé àkọ́kọ́ òun ò ní fi jalè òun ò ní fi ṣe kìlápà láti jí èèyàn gbé gbowó òun ò dẹ̀ ní fi ṣe aburú fún ọmọlàkejì òun fẹ́ fi ṣe ààbò fún ara ti tòun ní àtòun àtọmọ àbí àtìlẹ̀ Yorùbá bàbá tó bá ti rẹ́dì mo ṣe tán láti ṣiṣẹ́ ìfún. Kí ni èèwọ̀ tí ń bẹ nídìí àṣírí oògùn ìbọn kí lè wọ̀ kí làṣírí ẹ̀ kí lè wọ̀ rẹ̀. Bá mi Kọ́lá ẹ má béèrè gbogbo yún. Àwa ó ka èèwọ̀ sí onítọ̀hún létí kó tó máa lọ tìtorí pé kí ni gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní oògùn ìbọn ní ara kábíyèsí ẹ wo ìrìn àjò ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin tí a máa ń sọ yẹ gbogbo obìnrin tó bá ti gba ìyín wọlé sí ara obìnrin tó bá lòun so oògùn ìbọn sára bàbá tí ogun bá dé kó mọ̀ dúró. Ó ti bàjẹ́. Ó ti bàjẹ́ ẹ̀ nídìí àti máa tan ara wa àfi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bìlì pàgbára wà lára títí wọn tí wọn ò sí lọ sójú ogun àfi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni bàbá. Bàbá èmi lè ṣèyún kí n máa gbẹ̀yìn wọlé mọ́ láéláé tẹ́ ẹ bá lè ṣe fún mi. Bàbá ìyẹn ni ìbá dáa ju. Bá mi Kọ́lá àṣírí yín tú so ẹ máa ń ṣe dọ́gì. Kò ní gbà kó gba ìyẹn wọlé sí ara obìnrin torí ó ti mọ̀ pé a máa bá ṣẹ́jẹ́ lára ọkùnrin irú ẹni tá a bá ṣiṣẹ́ yẹn fún bàbá tíyàwó ẹ̀ bá ń ṣe táìmù lọ́wọ́ tó ń pè ní nǹkan oṣù bàbá irú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ó ní ewu ẹ sọ pé ìyẹn ní. Ìkejì irú ẹ̀dá bẹ́ẹ̀ kò gbọdọ̀ pín ẹyin àbọ̀jẹ́ fún èèyàn tí yóò bá jẹ yín bàbá
ẹni kò ń fa rẹ̀ bó ẹyin kó jù sẹ́nu kó jẹ́ lódìdí kó má sọ pé ọmọ ti tòun kan wojú tòun o tó bá ti lè dẹ́rù ẹ̀wò bàbá agbára ti lọ lára rẹ̀. wọ́n bá wa lọ patí tí wọ́n mú kinní àwọn ẹyin tí wọ́n ti ṣe kinní tí wọ́n gbé sí wa. kó má jẹ́ ewu wa ń bẹ̀ wọ́n lè wú bẹ́ẹ̀ lóko ló ń gẹ́. ẹyin tí wọ́n dé papọ̀ tí wọ́n kó síbi ìsúnkún. ẹ wo èmi tẹ́ ń wò yìí bàbá kò sírú patí tí mo lè lọ sí kí ààrẹ wa máa ṣe patí èmi ò ní jẹ oúnjẹ kankan bẹ́ẹ̀. kẹ́ ẹ mọ́ bá a jẹ èèyàn. olùẹ̀ má lùdà ẹ̀kọ́. kábíyèsí olódùmarè. olùẹ̀ má lùdà ẹ̀kọ́. àwọn èèyàn sọ pé níbo ni mo ti lọ wú ọkùnrin yìí wá. táwọn èèyàn bá fẹ́ rí yín bó wọ́n ti lè rí yín. bàbá ìlú Òṣogbo ni mo gún wá sí tí mo tẹ̀dó sí. Odù ni mímí ò kí ṣe àìmọ̀ fún olóko. ẹni lé ń Bàdágìrì. mo nílé lulu Bàdágìrì. ẹni lé Kòròdú. mo nílé ní Kòròdú. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ láti gbọ́ yẹn o ṣe rí pé wọ́n lágbára ju olóyè lọ ṣe rí pé wọ́n ní kọ́mọ ogun dání ìkódẹ tó wà lọ́wọ́ wọn yẹn lọ́jọ́ ń lọ á dáa fún yín pẹ́ tiẹ̀ jáde jẹ́ kó pa wá tán kẹ́ tó bọ́ta mi ò fẹ́ sọ̀rọ̀ jù ẹ̀yin alágbára tó bá tún kù ńlẹ̀ Yorùbá wọ́n ní kárì kápọ̀ yíyẹni yẹni ẹ bóde o kájọ kọ́mọ lùbọ́ o ẹ bóde o àsìkò ti tó o because bàbá yìí náà sọ kinní kan ọ láwọn dúró dàṣẹ ìjọba olóyè láwọn dúró dàṣẹ ìjọba Ìbà Gani Adams ẹ jẹ́ sáré rí sí fúkọ yìí bóyá ẹni tó fẹ́ rajà ni ẹ má bínú. Bàbá Tinubu gbogbo wọn sọ wípé àwọn nídàṣẹ ìjọba àwọn nídàṣẹ ìjọba ẹ má jọ pa wá tọ ẹ bá wa fún wọn láṣẹ ẹ jọ ojú ogun tá a lọ sìn kì í ṣogun sójà ẹ jẹ́ káwọn sójà ti DSS kọ́ lọ jókòó àbí kí láǹfààní ojú ogun tí sójà ti DSS lọ tí Boko Haram ń pa wọn ojú ogun àti àyájọ́ ojú ogun Olúgbòhùn là ń lọ báyìí ẹyẹ má fọwọ́ mi ṣeré o ojú ogun tí Nàìjíríà fẹ́ lọ báyìí sìn kì í ṣe ogun Boko Haram oníbọn kì í ṣe ogun Boko Haram oníbọn ogun Boko Haram ológun là ń lọ because ìbọn tó wà lọ́wọ́ Boko Haram Nàìjíríà ò ní báwo lẹ ṣe fẹ́ wá lọ sójú ogun oníbọn pẹ̀lú wọn báwo lẹ ṣe fẹ́ lọ sójú ogun oníbọn pẹ̀lú wọn nígbà tí ẹ ní ìbọn tó ti tiwọn lọ́wọ́ tẹ fẹ́ fi fèsì wọn so ojú ogun tá fẹ́ lọ sìn ojú ogun Olúgbòhùn àyàgbọ́ àyàtọ̀ ni ojú ogun ohun tá bá wí fọ́gbọ́n lọ́gbọ́n ń gbọ́ ohun tá bá wí fọ́gbọ́n lọ́gbọ́n ń gbà lóní fẹ́fẹ́ wọ̀ ya aláṣọ pépèpé arógbáṣọ má balẹ̀ ojú ogun tá fẹ́ lọ sìn náà yẹn lójú ogun AK-47 to AK-100 ẹ bá wa rìlíìsì gbogbo àwọn alágbára yìí ẹ ṣàánú wa ọmọdé yẹmọ ti gbìyànjú ọmọdé yẹmọ ní àwọn alágbára tó lágbára jù mí lọ wà o arò bí irọ́ lọmọdé yẹmọ ń pa ọmọdé yẹmọ ní Boko Haram máa pa wá o ẹ jẹ́ adádúró arò bí irọ́ ló ń pa aṣọ òótọ́ ló ń sọ òtítọ́ ló tún ti farahàn yìí ò lára ohun tọmọdé yẹmọ sọ o ara òtítọ́ tó sọ náà ló sọ fún wa pé ẹ jẹ́ ká bọ́ kúrò lóko ẹrú o kí Boko Haram má bàa máa pa wá nípakúpa lọ́jọ́ ọ̀la ò tá a gbọ́ tó fi di pé wọ́n ń bẹ́ni lórí ànílé ni eléni ẹni máàṣì 20 wọ́n tún ti gé orí ọkùnrin mi wọ́n gé yẹn ní báyìí bí ìgbà tí ọba yọ àdá ti ìtì ọ̀gẹ̀dẹ̀ tó bẹ́ wáì ni wọ́n bẹ́ mélòó ẹ lọ sórí social media àwọn Boko Haram yẹn is like ọwọ́ mọ̀mọ́ wọ́n kó jìnnìjìnnì bá yí ara wọn ká lè weak wọ́n wá ń ṣe ìka yẹn wọ́n wá ń ṣe no stop yẹn wọ́n wá ń release àwọn fídíò síta ọmọ Adéyẹmọ dẹ̀ sọ pé ẹ má jẹ́ kó dà báyìí anírọ́ ló ń pa ó ti dòótọ́ mọ́ wa lọ́wọ́ ọmọ Adéyẹmọ tún bọ́ta ó ní 1000 Ìgbòho wà ó ní àwọn alágbára tó lágbára jù Ìgbòho lọ wà ṣẹ́rí pé ọmọ Adéyẹmọ ò fi kọ́kọ́ parọ́ fún wa rí láyé yìí gbogbo tó ọmọ Adéyẹmọ sọ látòkèdè lẹ̀ báyìí yes ní kọ́lọ́ bá ṣe dáadáa fún Sunday Ìgbòho ṣàmì kíkú má pa ọmọ Adéyẹmọ fún mi káìsàn má ṣe wọ́n fún wa ọmọ Adéyẹmọ sọ ó láwọn tó lágbára wà ó ara wọn lẹ ti rí yìí ó tí bàá mi kọ́ ló lóòtù tí lọ bá wa wú jáde bàá mi kọ́ ló lóòtù ọmọ àdábádìjà ẹ̀sìn àdúpẹ́ fóore tẹ́tù ṣe fún wa yìí àmọ́ sábà mi nǹkan kan tí máa ń fàjẹ̀mí àti yín máa sọ ilé kí n tó máa lọ òun náà ni kẹ́ máa béèrè pé ẹ kí láṣìírí kíní kan kí láṣìírí kíní bàbá mi ẹ̀dẹ̀ jọ ẹ̀ ń sẹ́ni tó yẹ kí n mọ̀ wò lójú igi mú yàtọ̀ sórí èèwọ̀ ni kó mo máa sọ fún bàbá rẹ̀ pé bàbá mi ẹ́ẹ̀gì méjì ṣe eré ń ta o
ẹ̀ṣẹ̀ ni ẹyẹ jẹ́ dẹ́ṣẹ̀ mọ́ abẹ́ mọ̀ pé kí máa bọ́ta kí máa wà lójúmọ́ yín ẹ̀ṣẹ̀ ni ẹ má sì gbàgbé ọ̀rọ̀ bíbélì o tó bá jẹ́ kí ìfìyẹn parí ọ̀rọ̀ mi ńlẹ̀ o ohun tí mo fẹ́ kóòtù jáde nínú bíbélì ohun tó lágbára tó yẹ pé tẹ bá gbọ́ yóò tún bí yín nú torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹ́ ẹ̀ lè forgive fún mi èmi gò dẹ̀ lè bẹ̀yìn láyé tí Jésù ó fi dé àjọ mọ̀ ṣe bàbá àtọmọ ni náà gbogbo ọmọ Yorùbá òun láti rí yìí o òtítọ́ ló máa lékè irọ́ orí bàbá Èkìtì òtítọ́ ti lékè irọ́ o irọ́ ní Ìgbòho ń pa irọ́ ní Ìgbòho ń pa ṣẹ́tìrí báyìí pógun wà lẹ́ Yorùbá ṣẹ́tìrí pọ̀ wọn alágbára wà lẹ́ Yorùbá àwọn ò nídìí ọmọ ogun wọn ò nídìí kọ́kọ́ bọ̀ kọ́kọ́ wọnú Yorùbá mi ní rojọ́ jù ẹ wá àwọn tí mo ta Lady K African store mo sọ fún yín pé a ní so many ọjà nínú store ẹ rí pé store straight lẹ máa ń wọ ẹ rí pé mo tún yà báyìí store wa tún ṣe lọ báyìí ó lọ báyìí ó lọ so we have a lot of things inside kátó ní Indomie gbogbo ẹ even tẹ fẹ́ ra pack Maggi malt everything ó wà ní Lady K African store ẹ máa bọ̀ wá ẹ fẹ́ rẹ ja ẹran màálù ògúnfe chicken turkey gbogbo ẹ wà ń bí ẹni tí tẹ bá fẹ́ ẹ máa bọ̀ wá sí gbogbo lòwò Lady K African store bóyá tẹ máa fi gbogbo lòwò yẹn náà a máa fi sórí orúkọ wa a lọ rẹ́gísítà gbogbo lòwò yẹn náà ìta fi rẹ́gísítà Lady K nìkan fúnjọba Canada a tún fi gbogbo lòwò sí so ẹ wá ra tẹ bá fẹ́ ẹni tẹ wá fẹ́ tó skin yín ṣe no filter see my face as e dey glow kí láṣírí ẹ àṣírí face mi tí bá sọ fún yín pé mi ò máa lò kankan sí face mi rọ mo pa fún yín ẹ̀yin náà mọ̀ pé yàtọ̀ mo ní face cream tí mo ń lò mo ní face soap tí mo ń lò mo ní body cream tí mo ń lò mo ní body scrub tí mo fi scrub body mi mo ní tí mo ń lò mo dẹ̀ ní kí ló tún pé body soap tí mo ń lò so ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan tẹ́ máa fi jẹ́ kí skin yín kó glow ẹ̀yin mọ́mì mi ẹ pè mí gbogbo face yín tó ti burn yẹn gbogbo face yín tó ti ṣì especially this weather ó burn face mo jókòó sínú ṣọ́ọ̀bù ẹ̀ mo dẹ̀ ń feel ẹ pé it yẹn ó mú mi ní ojú so it nǹkan tó máa ń fà tójú ẹlòmíì fi máa ń burn yẹn tí ẹ bá tètè máa take care face yín at the end of the day ojú á wá sè bí kí ibì kan pọ́n bí pọ́n fún yàn lẹ́ṣẹ̀ ibì kan àrùn jọ ibì kan á jóná weather ni so ẹ need àti máa make sure wípé ẹ ń tọ́jú face yín bí mo ṣe wà máa fọ face mi láàárọ̀ máa fọ lálẹ́ pẹ̀lú ọṣẹ kí n tó fọ máa kọ́kọ́ fi ọṣẹ mi scrub ẹ̀ mo ti máa sọ fún yín even kí n tó máa ta cream tí mo ṣì ń bá àwọn èèyàn polówó mo ti máa sọ bẹ́ẹ̀ mi ṣe máa lo àwọn nǹkan mi fún yín máa kọ́kọ́ fi ọṣẹ pa ojú mi máa fi sílẹ̀ tí bá ṣe ń délé báyìí kí n tó bọ́ṣọ ọṣẹ yẹn ni máa kọ́kọ́ wọ bedroom lọ máa fi pa ojú mi máa ṣe wá lọ bọ́ṣọ máa ṣe àwọn nǹkan tí bá fẹ́ ṣe máa wọ bedroom lọ wẹ̀ even àárọ̀ tí bá ṣe ń jí báyìí pé mo jí báyìí mo lọ tọ̀ mo ń lọ mọ́ṣẹ́ mi mo ń lọ fi pa face mi nìyẹn títí dìgbà tí máa fi ready àti wẹ̀ tí máa fọ̀ dànù so it always help a lot gbogbo àwọn dark spot ìkọ̀ọ̀kan ó máa lọ ẹ tẹ́ lè mọ the way tí mo tẹ̀ ṣe ń treat gbogbo ẹ̀ ń sìn because mo fi skin mi gan ṣe experiment láti lè mọ àwọn nǹkan tí máa tà fún yín ẹ mọ̀ pé mi ò ní tà nǹkan tí ò dá fún yín anything tí bá máa tà fún yín mo gbọ́dọ̀ mọ̀ pé yes mo ti lò mo rí bó ṣe rí àbí mo fún yàn lò because skin gbogbo wa ò dọ́gba skin yàtọ̀tọ̀ síra wọn so màá make sure pé mo fún ẹlòmíì ní product yẹn pé ẹ lo product yẹn jẹ́ kí n mọ bó bá ṣe rí lára yín lẹ́yìn tí mo mọ̀ pé yes skin mi àti wọn ò rí bákan náà so bó ṣe jẹ́ ní ẹ̀sọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn cream tó dáa ẹ fẹ́ pupa jù mí lọ ẹ fẹ́ glow dáadáa ẹ pè mí cream wà tẹ́ máa lò tẹ́ dẹ̀ máa dúpẹ́ tẹ́ ní regret tó bá dẹ̀ jẹ́ nọ́kù ni nọ́kù máa stubborn that is why tẹ́ bá lo anything sí nọ́kù yín ẹ gbọ́dọ̀ take patience nọ́kù máa stubborn mi ò mọ̀ bóyá kámẹ́rà máa jẹ́ kẹ́ rí nọ́kù mi dáadáa tẹ́ bá wo nọ́kù mi dáadáa ẹ rí pé ó ń yàtọ̀ mo dẹ̀ ti ń lo treatment since this is 2 weeks but mo rí pé yes ó ń fún mi ní result tí mo fẹ́ mo rí changes gbogbo àwọn ibi iná tó wà lọ́wọ́ mi bíbáyìí which I don't expect pé ó tiẹ̀ lè ṣí kò kí n fi bẹ́ẹ̀ show lórí program gbogbo bíbáyìí ó ń ṣí ẹ mọ̀ kéèyàn ṣí nǹkan gbóná kí ewu gbígbóná kó mú yàn lọ́wọ́ láti so many years ó ṣẹ̀ṣẹ̀ ṣí fúnra mi mo ẹ̀ṣẹ̀ nobody to recommend the cream tí mo lò for I recommend it myself mo miss the cream tí mo lò sí nọ́kù mi fúnra mi so ẹ̀yin tẹ́ bá need àwọn something like that tẹ́ dẹ̀ máa rí good result but kì í ṣe ọrí nọ́kù wa máa strong gan ó máa yí ẹ dẹ̀ mọ̀ pé a lè tún para tán sìn nísinsìnyí ká tún tọwọ́ bomi ká tún fọ́ dànù that is why tẹ́ bá dé ṣọ́ọ̀bù mi sìn ẹ rí nọ́kù cream mi shop ẹ rí nílé because tí bá lọ sí washroom máa wash ọwọ́ mi so
tí bá dẹ̀ ṣe wọ̀ ṣe báyìí máa gbé knuckle cream mi máa fi sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà mi tí máa lórí program tẹ́ báyìí mi tí mo ń ṣe báyìí knuckle cream mi ni mo fi ń pa ọwọ́ mi ó dẹ̀ fún mi ní good results tí mo lè proud of it tí mo lè fi polówó ọjà fún yàn ìwọ tó bá máa ta cream skin tẹ́ gan gbọ́dọ̀ ṣe é rí òun ló ṣe máa lẹ́ni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá ní di káàpù yìí mo ní wọn lóríṣiríṣi èèyàn tí ò bá ṣe ń lè lò ẹ wò mí mo ṣe wà ń sìn mo dé another cap sísàlẹ̀ ṣẹ́tírí so ẹ̀yin tẹ́ bá need àwọn something like this just contact me I have them in different colors mo dẹ̀ tún láwọn oríṣi mi ẹ má gbàgbé láti bá mi like ètò yìí ẹ bá mi share opinion titi yín lórí gbogbo ìbéèrè tí bàbá mi Kọ́lá Olóòtú béèrè àti gbogbo nǹkan tí bàbá wa Alágbára ilẹ̀ Yorùbá tí àwọn náà sọ ẹ bá mi opinion titi yín lórí gbogbo ẹ bá mi kọ sí comment section ìyànjú tẹ́ bá fẹ́ gbà wọ́n ẹ bá mi kọ sí comment section ohun tẹ́ bá tún fẹ́ sọ fún àwọn alágbára tó kù láti tètè bọ́ síta kó tó pẹ́ jù ẹ kọ sí comment section ojú òní tí wàá máa rí yín pẹ́ ire o.